Mo kí àwọn kábíyèsí wa gbogbo kábíyèsí aládé ní ìpínlẹ̀ Kogi kábíyèsí mo dúpẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn ìdọ̀bálẹ̀ ni à ń kí ọba pàápàá jùlọ bàbá wa olórí wa pátápátá ọba Ro ti ìlú Kàbá ẹni pé mo ṣe Kàbá ọba Ro ti ìlú Kàbá mo ṣe Kàbá ṣe kábíyèsí ẹsẹ̀ kábíyèsí ẹ̀kọ́ nílẹ̀ dáadáa. Mo wá fi bàbá mi onídùúmọ̀ mo fi kí gbogbo àwọn ọba tí ó kù ní ìjókòó. Ọlọ́run bá ń ṣe kábíyèsí fún wọn náà. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn. A rè é pẹ́. Kogi ò ní bàjẹ́. Ogun ajínigbé ò ní borí wa. Bílù Kogi ọba bàjẹ́ ìlú Kàbá gbogbo fún pátápátá ò ní dàrú. Àwa la borí àwọn ọ̀tá wa. A tiẹ̀ ti borí wọn. Torí nígbà tí Ọlọ́run ti lè fi ọgbọ́n sí gọ́ọ̀nà wa lórí pé ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ lébọ̀ ọ̀dọ́ gbogbo àwọn security officer wa ti sójà ní DSS ọlọ́pàá civil defence wọ́n ń gbìyànjú kan so àwọn bàbá dẹ̀ ní àgbájọwọ́ la fi ń sọ̀yà gbogbo àwọn ìpínlẹ̀ wa try ká tọrọ ìmọ̀ bí àwọn alálùfáà àtàwọn pásọ̀ ṣe máa ń sọ torí ìbílẹ̀ lè ní ká tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn tó ti gbógun yẹn lọ gbogbo àwọn tó kù wà ní gbógun lọ. Ohun tí mo wá síbí ni pé tí wàá fi ọwọ́ fún àwọn security wa tí wọ́n ti ń ṣe wàhálà yẹn gbogbo àwọn sọ́jà ní DSS ní civil defence ní àtàwọn fìgìláńtì tìbílẹ̀ gbogbo àwọn ọdẹ pápátá àjọ ọjọ́ yẹn ẹni pé ojú òṣèlú àjọ ọjọ́ mo wá bí láti wá fi ọwọ́ kún wọn lọ́wọ́ ni àwọn bàbá mi ní àwọn fẹ́ mi láti wá fi ọwọ́ fún wọn kájọ ṣe kájọ wọnú kó ti àwọn kọ̀lọ̀rọ̀ sí èèyàn tí wọ́n ń dà wá láàmú. Ẹ̀dẹ̀ mọ̀ wípé tí a bá sọ wípé atógún atógba atókèlé kan atógba bá sùn lọ́yẹ́ tí a bá tí ì dára wò èmi máa ń sọ fún àwọn tí mo sọ wípé ẹnu lèbò ń lò máa ní Ọlọ́run ọ̀dà ẹ̀mí àti ẹ̀kọ́ ńjọ́ kan ó rí pé ní ọ̀sẹ̀ nu. Ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ ń bí Àlágẹ̀rí ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ ni ó ti pẹ́ gan Panorama Àlágẹ̀rí ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni alásìkà rẹ̀ ó wà ní òun àti Kọ́rẹ́ǹtì ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni wọ́n ó ti pẹ́ gan látìgbà tí mo ti wà ní Mọdákẹ́kẹ́ láti jọjọ́ rẹ̀ nígbà tí wàhálà kan ní ìlú wọn ní Kàrẹ́ láàrin bàbá wa Ọwọ́alẹ́ àti Mọ̀mọ́ ni mo wá lu yẹn gbà yẹn òun mọ̀ mí díẹ̀ ó mọ̀ mí díẹ̀ so mo wá mú Ọlọ́run bẹ̀ gbogbo àwa ọ̀dọ́ ẹbí ká fọwọ́sowọ́pọ̀ sẹ́wọ̀n wípé àwọn bàbá wa ní olè olè ìjàgbá ọmọ sì lójú fìrí ẹ dákun wọ́n wá dá jẹ́ ọmọ Yorùbá àbí ẹnìbọ̀dì tí ìbàjẹ́ tó wà nóòlù tí ọ̀hún kọ́wọ́ sọ̀pọ́tì àwọn bòròró tó ń dìyàn gbé tẹ̀ ń gba owó ìparun lẹ̀ ń gbà ẹ mọ̀ pé àwọn bàbá wa ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhun nígbà tá a bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ara wa nù pápá ń sìn tájọ gbé bọ́ọ̀lù lẹ̀ torí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá la fẹ́ jọ gbá àti aláfọwọ́gbá ẹ̀yìn tí ẹ̀ ń gba owó òde lọ́wọ́ àwọn bòròró tí ń dí ẹ̀gbẹ́ tí ń dí àwọn bàbá mi àtàwọn bọ́dà mi gbé àtàwọn ọmọ mi tó ọ̀dọ́ wọn lóko ẹ lọ sọ fún wọn pé ìfowópamọ́ adájọ́ sí mi gbogbo àwọn tí bẹ́ẹ̀ ń gbèrò tí wọ́n ń ṣiṣẹ́ wọn kò sí tọ́kàn wá Fúlàní tí ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ tí ò jalè tí ò díyàn gbé kò kà wá pẹ̀lú ẹ̀ ààbò àwọn bàbá wa ni wọ́n wà ṣùgbọ́n gbogbo Fúlàní tí ò níṣẹ́ kankan mọ́ tọ́jú pé owó ìparun owó òfò lẹ́yìn fẹ́ mọ́ gbà owó táwọn bàbá bá dákúdákú nínú tútù ní òjò wọ́n wá fún nǹkan jọ ẹni kan máa kó wá ìyẹn lẹ́yìn fẹ́ mọ́ gbà ọmọ tí ó ní ìyá òun ò ní sùn ní òun náà ní kó ojú ba ọrùn bóyá à ń janu ni bóyá à ń lérí ni nígbà táwọn jọ bọ́ sínú pápá àjọ dẹ́ra o àjọ mọ̀ ní ṣẹlẹ̀ ohun tí a ní ìdìlọ́wọ́ gọ́fúnà wa ní Kogi bàbá wa Òdòdó ní kí wọ́n sọ pé ẹ̀yọ́ mọ̀ mi tẹ́ẹ̀tì ẹ̀ ń janu tẹ́ẹ̀ ń lérí tẹ́ẹ̀ ń fi dàhálẹ̀ gàrà yìí ẹ bọ́ ní pápá pẹ̀lú àwọn bòròró tí ń dín ẹ̀gbẹ́ tí bàbá bá ti sáì tánìsì mọ̀tàmọ̀ pé bàbá sáì torí pé ọmọ bàbá ní gómìnà bíbélì ni ọmọ bàbá ní èmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù torí pé bàbá mi ni ó nílẹ̀
ló sì ní gbogbo nǹkan ọkàn mi balẹ̀ láti so ohun gbogbo àwọn bàbá mi ni wọ́n nílẹ̀ okun gómìnà ẹ̀wà òdòdó lórúkọ ó sì lóun ọ̀pẹ́kẹ́ mọ́ jí àwọn tí wọ́n dìbò fóun gbé President Bọ́lá Ahmed Tinubu ní àwọn tóun ń ṣe pírẹsidẹ́ǹtì lé lórílẹ̀ ń ti gbé ó sì ti bá gbogbo gómìnà sọ̀rọ̀ ẹ lọ wá àwọn ọ̀dọ́ àtàwọn security men kẹfọwọ́ kúnra yín lọ́wọ́ àwa ọ̀dọ́ tá a mọ̀nà ìlú àwa la máa lead àwọn security men gbé kẹ̀kẹ́ lọ báyìí ẹ̀jẹ̀ ká rìn báyìí nínú pápá ń bí ni wọ́n wà kéṣe ní òwúrọ̀ ẹ̀jẹ̀ ká jọ wọ pápá mọ̀lẹ́mọ̀ pé pẹ̀lú òkú ọlọ́run àlàáfíà ọjọba láìpẹ́ inú okùn oníbàdí gbogbo àwọn tí wọ́n ń wá àwọn àjòjì náà làwọn fẹ́ ba ìpínlẹ̀ Kogi jẹ́ ọlọ́run balẹ̀ àtọ̀nà wọn jẹ́ gbogbo ẹni yóò tí ì bá jẹ́ ọkùnrin obìnrin tí ń ṣe agbódegbà fáwọn tí ń díyàn gbé ọ̀run ó tún wọn hàn àwọn alálẹ̀ ó tún wọn hàn àwọn alálẹ̀ ó tún àṣírí wọn àwọn olórí abọ̀rí àṣírí gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ibi yóò sì tú àgbàkà àwọn bàbá tó fẹ́ tó ń bí àgbàkà àwọn tó lọ kórè ayé lọ́wọ́ ojú bàbá wa yìí nígbà tó bá lo bí wàrà 40 years sínú ayé kábíyèsí àwọn kábíyèsí tó dé kóyìn wọ́n wà mọ́ fi pètà pé nígbà kan tí àwọn ajínigbé òde agbádùn náà lò ó gómìnà tí ń bẹ pé oyè ńgbà náà òdòdó lórúkọ ẹ̀ ó wá ní kí n pe ọmọ mi kan kó fún àwọn security men àtàwọn ilé àtàwọn fìgìláńtì lọ́wọ́ orúkọ ọmọ náà ńgbà náà ó kúndà ó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ ọmọ náà ní Sunday Igboho. àwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà wa a sì mọ dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa torí pé gómìnà yẹn ń gbìyànjú tó lágbára ni wọ́n gbà mo fi ọlọ́run tó lẹ̀ mí ìmí búra méjì pọ̀ látàlẹ́ àná tí mo ti gbé lórí sí ló ń ṣe pẹ̀lú àwọn bàbá wa gbogbo gbèsè tó ń gbé yẹn àwọn fọwọ́ sí kálàáfíà wà àlàáfíà làwọn náà ń tẹ̀lé lọ́wọ́ sọ̀rọ̀ pé gómìnà bẹ́ẹ̀ lọ́ka máa gbàdúrà ọmọ wà nípò yàtọ̀ fún àwọn gómìnà tó pé àwọn ọmọ mú sákò ara wọn wọn bá àjínigbé ọ̀kan wọn kọ́lọ̀ ń jẹ́ mi gómìnà wa yìí wọ́n ẹ̀ sàmì abẹ́rẹ́ nífẹ̀ẹ́ wọn ní ẹ̀ sàmì dáadáa àwọn ni wọ́n jẹ́ kí n wá kí àtàwọn bàbá mi náà jẹ́ n wá abẹ́rẹ́ nífẹ̀ẹ́ mi ni ẹ̀ fẹ́ kí n mọ̀ ó pín lọ́wọ́ ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín ẹ̀ níbi ẹrù èrè ẹ̀ sì níbi ẹrù ajínigbé wọn ò ní dá àwọn ọmọ yín gbé àwọn ọmọ tí ní ọ̀dọ̀ba àwọn ọmọ yóò di gọ́vnà ẹ̀yin náà ní kúkú òjijì ẹ̀ bìyà gómìnà ẹ̀ bìyà sẹ́nitọ̀ ẹ̀ bìyà pírẹsidẹ́ǹtì ní ìpínlẹ̀ Ògùn ìyá yẹn gómìnà ń bẹ ayé pírẹsidẹ́ǹtì ń bẹ àgbàdo àwọn tọ́lọ̀ ń kórè ayé lọ́wọ́ lórí bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ èmi ọmọ yín Sunday Igboho mo ti wà pẹ̀lú yín báyìí mo bẹ̀ ń fi ń gba yín lọ́dún pé iṣẹ́ ti parí pẹ̀lú àwọn bàbá mi máa ń dókòó pẹ̀lú gọ́vnà pẹ̀lú ògo Ọlọ́run àjọmọ ọdún bó bá ṣe ń lọ torí pé gbogbo àwọn tí Ọlọ́run bá fún wa tá a rí mú àwọn ọmọ lọ ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ wọ́n fi wá ọwọ́ àwọn ọmọ ṣàlàyé fáwọn bàbá wa ẹ̀sìn wọn. Aki bàbá wa Sunday Igboho bàbá wa Sunday Igboho wọ́n ní wọn nà lọ́wọ́ tí mo fẹ́ bí ìfìfì tí gbogbo lẹ́yìn bá bàbá wa Aki yẹ kọ́ ọ̀bọ̀ sọ̀rọ̀ náà ọmọ yà bù fún wa ní yẹn fẹ́ àwọn ọmọ yìí ti bàbá wa Sunday Igboho àwọn ọmọ pẹ́pẹ́pẹ́ àwọn bàbá sí bàbá yìí ní àwọn ẹgbẹ́ wọn kejì. Akígbogbo èyí bẹ́ẹ̀ bá wa ṣàgbọ́rọ̀ lọ́jọ́ ìní. Gbogbo yín bẹ́ẹ̀ bá lákì àtàwọn àlejò tó wà láàrin wa àtònílé àtàlejò gbogbo yín lákì wọn. Ṣé ààrẹ tí àwọn ẹbí wọn báyìí wọ́n ń jó bọ̀? Wọ́n ti ń jó bọ̀. You don't have the time. No time. Hey, they don't visit our security and they say, "Can you take us?" No. I walk and go find me. We got this in the book. We go from there. I'm not sure that I'm not doing it. I was security don't want stand. They want security. They want to go.
wọ́n máa withdraw ni. máa withdraw ẹ̀rọ mi àdé ti kó lọ. ẹ máa watch. wọ́n á rán àwọn dss dání. tẹ́mi ẹ̀ pé wọ́n bá gbà wọn. rubbish ó ń lo influence and rubbish. wọ́n mọ̀ pé tí bínú lẹ́ẹ̀ka ẹ̀ ló ṣe rọ wọn rọ. influence àwọn kábíyèsí yẹn ló ń lò. mo mọ̀ wọ́n sùn ó rọ wọn dànù lọ́yà àti máa withdraw ni tọ́mọ̀ ń sọ̀rọ̀ yìí tí ó ń
Naraga no play. Naraga dey.